ẹ kú lé làǹkárá lé ẹrù wá ní ti èrò ọ̀nà àtúntìdé bá a ṣe ń dé o àti bọ̀ bá a ṣe ń bọ̀. Lucas Films and Record International ẹgbẹ́sà ní gbogbo àgbáyé káàfàtà. Ibi tá a roko dé bẹ̀ là ń fàbọ̀ sí. Èní ni a fẹ́ gbé ọdún wá sí pamọ́ nílùú Ọ̀tà Àwórì. Eégún ló máa kásẹ̀ ọdún ńlẹ̀ lénìí. Ọya Ìkọ̀tún ni Ọya Arógunmọ́lá. Bákan náà tá a bá ń sọ̀rọ̀ eégún olóògùn Adínimọ́dò ló máa parí ọdún fún eégún olóògùn tó ti bẹ̀rẹ̀ eré láti ìjẹta. Gbogbo ẹ̀rẹ́ máa wò nínú fọ́nrán yìí. Àgbádùn ra dọ́ba lénìí. Ṣé ẹ ti rí bọ́n ṣe tẹ́ pẹpẹ ibi tí Ọya Ìkọ̀tún tó ti máa gun odó? Inú ìgà Ìkọ̀tún ìta ọ̀tún láwà yìí. Rí bẹ́bẹ́ wò lénìí. Ṣé ẹ rí pé gbogbo ẹ ti sẹ́ẹ̀tì? Ọba wa Dúdú Àjàní Dẹ̀yìndé ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀. Olórúbá ti ìlú Orúbá. Bákan náà ọba ti ìlú Ìjànà Ọba Clement Akínyẹmí ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀. Mo kí kábíyèsí Olúkọ̀tún ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀. Bákan náà bàbá wa kábíyèsí Ọba Samuel Ojúgbélé ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀. Ìyálóde ti ìlú Ọ̀tà ẹkú àfìdíbalẹ̀ ńbẹ̀. Gbogbo àwọn ọmọ Arógunmọ́lá ni wọ́n ti wà ń kalẹ̀. Ẹjá gbéwì lẹ́nu àwọn eégún yìí.
àwọn ìyá àgbọ̀jẹ̀ wọ́n ti wà ní ìkàlẹ̀ yìí. Ẹ ti gbọ́ bí àwọn eégún akéwì wọ́n ṣe kí àwọn kábíyèsí Arógunmọ́lá Ògúndìbùsọ. Òkúta ló kápá ànájà, Arógunmọ́lá ò kápá baba ńlá baba wọn. Àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin àwọn ni ẹ̀ ń wò ní ìkàlẹ̀ yìí. Wọ́n ti jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀, gbogbo wa la ti wà ń bẹ̀ tá à ń retí Ọya Ìkọ̀tún níbi tó ti máa gọdó lẹ́nu. Àwọn eégún akéwì wọ́n ti kéwì fún wa, àwọn tó fẹ́ fi jó dára lára yá báyìí. Kábíyèsí Olúkọ̀tún ní ọmọ agùn lóyè, bàbá ló ń fẹsẹ̀ ra bàtà yìí. Olúkọ̀tún ni wọ́n náwó fún àwọn oníbàtà lọ́wọ́lọ́wọ́ yìí, lẹ́yìn tí wọ́n ti fẹsẹ̀ ra bàtà. Ọmọ onílé gbẹdẹ ní má ṣọwọ́ mi, ìwà tó níwà tó lọ́yún, ọmọ ìkọ́dà ní mọ̀jà ní mọ̀gbẹ́, ọ̀rọ̀ tó mọ̀jà lé. Ọmọ àgbàdo mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ṣẹ́ẹ̀dì mẹ́ta lálẹ́ ọ̀yún, ìbọ̀dé kábàkábà ìbọ̀dé kábọ̀. Bàbá ló dá bàbá yẹn sí i. Ọmọ ìgbìmọ̀ ìbọn kí ìgbìmọ̀ ìdúrà ọ̀hún náà. Bàbá ló dá bàbá sílẹ̀ wájú ayá. Ọkú. Abilede ju ni ma tó lọ yún ọmọ wèrèyàn nífẹ̀ẹ́ ìwé òkú ni. Bí ó bá ti tẹ̀wé òkú, onírúurú ìdílé àmàlìdí tó kó bí èèwọ̀. Àwọn eégún ni wọ́n ti kí aláṣẹ Lutas TVC yìí, ọba nílògbò àṣòro Abíọ́dúnṣú. Bàtà lẹ tún wò tí eégún alábala yìí tó tún jó yìí, ìjà gbádùn ìjó ẹ̀.
ṣé ẹ ti gbọ́ orin lẹ́nu àwọn ọ̀jọ̀pálápọ̀ obìnrin ti ìlú Ọ̀tà? Ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yín fáwọn orin ìṣẹ̀ǹbáyé tẹ́ ẹ ti kọ fún wa. Ṣé ẹ rí àwọn eégún yìí? Ọ rí pé tẹ́ ẹ bá wo àwọn eégún yìí dáadáa rí pé wọ́n lé ńlá púpọ̀. Kékeré ni kinní kan tí ń kọ́mọ ẹ̀ lẹ́sìn. Wọ́n ti ń forí balẹ̀ fún àwọn olóyè. Ọ̀yá ẹbìlà ẹyàgò ẹbìlà Ọ̀yá ń bọ̀, Ọ̀yá ń bọ̀, bàbá ń bọ̀, ẹbìlà ẹyàgò ẹbìlà. Ọ̀yá Ìkọ̀tún ó ti jáde yìí, òun ló ti wọnú barricade tí wọ́n ti tẹ́ sílẹ̀ fún yìí. Ọ̀yá ló ń kí parapọ̀ obìnrin yìí tí wọ́n ń kọrin fún un. Ọ̀yá ló ti wà ní ọ̀dọ̀ àwọn ìyá àgbàjẹ́ tó ń kí wọn yìí. Ti déwájú àwọn oníbàtà ń forí balẹ̀ ó ń kí àwọn náà. Àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin bẹ̀ ni Ọ̀yá dé báyìí. Ọmọ Ọ̀yá lẹ̀ ń wò tó ń fẹsẹ̀ ra ajó yìí. Ìbẹ̀rẹ̀ ti gbọ́ láti ẹnu àwọn ìyàwó Arógunmọ́lá yìí.
àgbádùn ra dọ́ba lénìí, àgbádùn ijó, àgbádùn eré, àgbádùn ewì, ìdán lóríṣiríṣi la máa gbádùn bákan náà torí èyí ni àmú ọdún eégún àsìpamọ́. Ọya ló ti lọ gbé aṣọ mi yìí, eléyìí tún le jù, ìlẹ̀kẹ̀ ní wẹ̀nẹ̀kẹ̀. Ọya aṣọ eléyìí pọ̀ jù. Mo kí bàbá wa kábíyèsí ọlọ́tà àti ìlú Ọ̀tà bákan náà, gbogbo olóyè ọ̀jẹ̀ ọkùnrin gbogbo yín ni mo kí, gbogbo olóyè ọ̀jẹ̀ obìnrin gbogbo yín mo kí o, parapọ̀ obìnrin parapọ̀ ọkùnrin gbogbo yín mo kí ẹ̀yin ìyá àgbà ọ̀jẹ̀, mo kí yín ẹ kú àṣeyọrí ọdún egúngún. Torí tá a bá wo ọdún eégún ti ìlú Ọ̀tà yìí, ó jẹ́ ọdún ńlá, a ti bẹ̀rẹ̀ láti October 18, 2025 tá a ṣẹ̀ wá mú wá sí pamọ́ lénìí. Èní jẹ́ on the 31st of May 2026 tá a bá wò bí oṣù mẹ́fà bọ̀ àbí kó tún lé díẹ̀ nìyẹn torí ọjọ́ 18 oṣù kẹwàá la bẹ̀rẹ̀ ọdún yìí lọ́dún 2025. Èní wá jẹ́ ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2026 tá a mú ọdún wá sí pamọ́. Mo kí gbogbo alẹ́ kan sí gbogbo ọmọ ìlú Ọ̀tà, gbogbo olùgbé ìlú Ọ̀tà pé a kú àṣeyọrí ọdún egúngún. A ti ṣe ọdún yìí ó yẹ wá, àtúnṣọ̀pọ̀lọpọ̀ láàyè dáadáa nínú owó pẹ̀lú àlàáfíà tó péye, àṣẹ o. Ọya ló ti gun orí odó yìí. Àgbọ́fúngbáfúngbì ọ̀rọ̀ lénìí. Túká onígbìmọ̀ àwa alàbá láti balẹ̀ àtúká yánjá. Ọya ló ti bọ́lẹ̀ lórí odó yìí lẹ́yìn tí wọ́n dárin fún un. Ọya máa tẹ̀ jẹ́jẹ́, eégún ju ẹrù ló pọ̀. Aṣọ eléyìí ó kọjá bẹ́ẹ̀.
jẹ́ kí a wá fún Ọya láyè káwọ́ bó ṣe máa ṣeré. Ọya ló ti dédé aṣọ mi yìí. Ó ti gbé aṣọ mi sórí. Ọya ló ti ń yíṣọ yìí. Lẹ́yìn tí Ọya àgbà ó ti yíṣọ ó ti wọlé, Ọya kékeré òun ló ń jó yìí. Òun ló máa ṣeré lẹ́yìn tí Ọya àgbà ti ṣeré tó ti wọlé. Ẹ káwé eré ti Ọya kékeré yìí lórí odó bó ṣe lọ sí. Òun náà ti dé ìdí aṣọ mi báyìí. Tàbí bí Ọya ṣe yí aṣọ yìí, ariwo ta gbólókìtì, ó fi gbé aṣọ yẹn, ó yí sódì. Ọ̀rọ̀ eléyìí ń ṣọ̀lẹ̀. Ọya o, ẹ rí pé eégún yìí ń ṣeré. Kábíyèsí onítẹ̀tíkù ẹ kú àfìdíbalẹ̀ ilé o. Kábíyèsí onílògbò. Ọ̀túnba Abọ́lájí Moshood, Ọ̀túnba Eléjìgbò Mẹ́kùn àti olórí wọn ló wà ń kalẹ̀ yìí. Ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ o. Ọ̀túnba bá baálẹ̀ wá torí ọmọ Arógunmọ́lá ni baálẹ̀ náà. Ìyẹn baálẹ̀ Eléjìgbò. A kú ọdún, a kú àṣeyẹ o.